Africa Content TV. Chairman to welcome everybody sitting here this afternoon. Thank you very much, sir. Sọ̀rọ̀ aláàánú ní ìjọ yìí. Ẹ jẹ́ ká dúpẹ́ fọ́lọ́. Ẹ jẹ́ ká dúpẹ́ fọ́lọ́ lẹ́yìn. Ẹ jẹ́ ká dúpẹ́ wa láyé. Kò ń ṣe èmi lẹ́yìn kí n make speech yẹn. Ṣẹ̀dá sáà torí ó pẹ́ yín staff wa níbẹ̀ tẹ́tẹ́ wọ́kàsí wa. Ẹni olórí yín bẹ̀ tó lè jẹ́ secretary. Ṣẹ̀dá sáà èmi gẹ̀ẹ́sì ló jẹ́ fún ilé ìyá invite èmi náà kí wọ́n bá yín celebrate end of the year party yìí. Mo wá bá yín celebrate end of the year party gbogbo lè ṣe kí ni kó lè dùn kó lè kárí ni. Àwọn ọmọ ẹ̀ṣọ́ wa ti sí mi náà ó kọ jẹ́jẹ́ mọ̀ pé iṣẹ́ tòbí kọ́ iṣẹ́ secretary ni tó jó lórí gbogbo ẹ̀yin staff nígbà àwọn ọmọ ẹ̀ṣọ́ wa ti sí mi náà. Mo gbà á tọwọ́ tẹsẹ̀ so up national progress don't promote yourself everything kaya road aluta you will scratch my back I will wipe your face so ẹ jẹ́ ká tún dúpẹ́ fọlọ́run lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká dúpẹ́ fọlọ́run lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká dúpẹ́ wa láti. Ìdí ọpẹ́ wa ó pọ̀ gan. Ara ọpẹ́ àkọ́kọ́ ni pé a dá ọjọ́ tí ẹ fẹ́ ṣe kí ni ẹ fẹ́ ṣe end of the year party. Today is 20 December. Àdájọ́ lé kú lọ́wọ́. Ara ọpẹ́ wa nìyẹn. Gbogbo ẹ̀yin staff ten celebrate the end of the year party lẹ́yìn. Àgbọ̀ pé ọ̀kọ̀ọ̀kan wà lórí ìdùnnú àìsàn. Lè gbọ́ pa wáyà kọ̀ọ̀kan tì láti lè wò ó bóyá kọ́ káńsù ẹ̀. Ọlọ́run ọba Elédùmarè tí ó jẹ́ kí ọkọ̀ wà lórí ìdùnnú àìsàn tí ó lè jẹ́ ká wá ọkọ̀ lórí tì tó bá ní ọdún tó ń bọ̀ báyìí ẹ̀ tún máa pọ̀ sí Dubai rẹ̀ ní o. Ọdọọdún là ń rógbó ọdọọdún là ń rárúṣẹ́ ọdọọdún là ń rárọ́mọbì lórí àtẹ ọdọọdún là ń bá ṣe kí ni àwọn máa yí gbogbo àwọn staff o àwọn state school náà lè tẹ̀lé wọn ò ní yọ bí ọmọ wọ o wọn máa pọ̀ sí ní gbogbo ẹ̀ńtáyà mẹ́mbà wa náà ní Lagos State chapter àní gbọ́kú ọmọdé àbá máa gbọ́kú àgbàlagbà náà àdàgbà àdókù gbogbo Nàìjíríà lápapọ̀ náà ẹgbẹ́ National Union ó ti ń da ó lè ti ń lọ síwájú àìní dámọ́ àìní lọ síwájú ọlọ́run pé lè dùn àrè kó má gbé bá ìyàwó mi wá o. Mo rí àfiṣe pàtítà ìṣeré nì torí láàásì ẹ̀ náà something like that something like this náà a ṣe mo lè rí pé ọdún yìí náà ó dàbí kó tún ṣe kí ni ó tún láàrin ju ọdún tó lọ ọdún tó ń bọ̀ náà ọdún àtúnṣe kí ni ọdún àtúnṣe ó tún jù báyìí lọ o. Ṣẹ́gun yìí pé aṣẹ̀ṣe kí ni aṣẹ̀ṣe súwárìn kò tí ì oṣù méjì mẹ́ta aṣẹ̀ṣe súwárìn Nọ́fẹ̀mbà náà láì ṣe kí ni láì ṣe súwárìn gbogbo ìgbà tí gbọ́mi sí òtó náà ìsọdá sáńdì tó ṣẹlẹ̀ nílé iṣẹ́ yìí náà Nọ́fẹ̀mbà láti ẹ̀ náà ni àdẹ̀dúgba ọpẹ́ wa ní pé píìnì báyìí yóò jábọ́ nínú stéètì yìí débi jẹ́ pé ìtàjẹ̀sílẹ̀ ṣe kí ni tó ṣẹlẹ̀ ara ọpẹ́ wa nìyẹn ó pè é ṣe kí ni ó pè é fowófólóhùn ẹni tó lọ sókè ọlọ sókè pẹ̀lú ayáta àlàáfíà láyàtà àlàáfíà tó lè wà sókè náà tó máa bá bọ́lẹ̀ ọ̀ọ́nì bá burú bọ́lẹ̀ ẹni bẹ̀rẹ̀ oníṣègùn náà ó jókòó dáadáa ó rìn kí mo rí iṣẹ́ ẹ̀ pé wọ́n nígbà kọ́ńgó lọ́wọ́ mú láyàtà àlàáfíà náà pàbí ọ̀dọ́ yìí náà láyàtà àlàáfíà náà la máa fi ṣe kí ni la máa fi sọ̀kalẹ̀ lẹ́yìn tá a bá sọ̀kalẹ̀ tán ẹgbẹ́ ìyá ti ṣe kí ni.
wọ́n ní yìnyín kẹ́yìn yóò ṣe mí I promise yín ìfà bàbá yín increase owó sálárì. ẹlẹ́wọ̀n bẹ́ẹ̀ni tí mi sọ̀rọ̀ Mr. Talk and Do ayé ìjọ́lẹ̀ nínú iṣẹ́ mo ṣe pé mo fẹ́ lọ kó wáyé owó ẹgbẹ́ yẹn náà inú ẹgbẹ́ la máa lọ sí owó ẹgbẹ́ yẹn náà la máa fi hàn fẹ́ẹ̀tì ẹgbẹ́ yẹn ọlọ́run tó lórí ìbára ìrẹ̀kẹ̀ yìí kò ní bà ẹgbẹ́ yẹn jẹ́ ní ìta wà ń bẹ̀ kò ní bàjẹ́ ní ìta mẹ́kù bàbá tó kù bẹ̀ náà kò ní bàjẹ́ gbogbo ìwọ táwọn bá yẹ nítorí lànà yẹn òun láti utilize ẹ̀ dáadáa ni tó bá kù díẹ̀ káàtó lónìí wá torí pé ní òye má pọ̀ lájẹ́ fọwọ́ tó ń bọ̀ ọmọ tó ọ̀tí bì ó yí bọ̀ wá ṣiṣẹ́ yìí ẹ jẹ́ ká tún ọ̀la ṣe fọwọ́ tó ń bọ̀ ọpẹ́ mi pàtàkì dẹ̀ tí wàá lọ sọ́dọ̀ our former president Alhaji Nodimudin Usman Yasin Wakama of Gusau bàbá yẹn jẹ́ bàbá aládùúgbò àyíká púpọ̀ bàbá yẹn ò lè mójú kúrò nínú ọ̀rọ̀ ẹgbẹ́ National Union gbogbo ìgbà ló ṣe kí ni bàbá yẹn mójútó wọ́n ṣe wá mójútó wọ́n ṣe mójútó sí National Union yẹn tó lè mójúkò bẹ́ẹ̀ ọlọ́run ọba náà ní mójúkò ní ìgbésí ayé wọn o ìrẹ̀ ní mójúkò ní ìgbésí ayé ẹbí wọn á dẹ̀ máa da amadán fún bàbá yẹn ni látòrí president l'Abuja tó fi dórí gbogbo 36 states including FCT tó fi dé gbogbo branch tó fi dé gbogbo unit ọlọ́run ọba ò ní gba gbogbo ẹgbẹ́ National Union ẹgbẹ́ o asalaamualeykum warahmatulahi wabarakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ fọ́gà láti ẹ̀wọ́. Ẹgbẹ́ àdìdè sókè níbi tí a bá dé yìí. Mr. Talk and Do. Up national. Progress. National. Mo fẹ́ kí gbogbo staff dìde. Gbogbo staff mo fẹ́ kẹ́ dìde. Ẹni tó bá mú orin tí mo fẹ́ kọ yìí kájọ kọ́ fọ́gà. For he is a jolly good fellow. For he is a jolly good fellow. For he is a jolly good fellow. I should say all of us. Hooray! I should say all of us. Hooray! I should say all of us. For he is a jolly good fellow. Say go. For he is a jolly good fellow. For he is a jolly good fellow. I should say all. Ṣé ó kéré jù ó kù ọjọ́ mọ́kànlá? Bọ́jọ́ yẹn ṣe jẹ́ mọ́kànlá yẹn ọjọ́ kan ṣoṣo ó kù ojú àwọn ẹ̀dá lọ. Ṣùgbọ́n káwá yípo odidi ọdún kan bí àsìkò yìí kó ṣẹ́kù ọjọ́ mọ́kànlá yẹn náà dákun ọlọ́run má jẹ́ kó kù ojú wa lọ. Ọlá àti tóbi Al-Qur'an ọlá la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Bàbá abẹ́lọ́ nǹkan yín ọba tó ní kí èmi pẹ̀lú yín rí ọjọ́ ìní ọba tó ń bá yín tò ó tí ò dá yín dá dákun ọlọ́run fún yín ní àṣeyọrí dáadáa ó sì fún yín ní ahọ́n ọpẹ́ ọba tó bá yín bẹ̀rẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ yìí àánú tí ó fún yín mọ́ká mi náà kúrò lára yín àti gbogbo àwọn tẹjọ́ ń ṣètò ìjọba náà ọlọ́run ò má dá wa dára wa ọlá àti tóbi Al-Qur'an la hawla wala quwwata illa billahi al-aliyyil azim fún gbogbo ẹni tó bá lọ́wọ́ méjì ẹ̀dá kan jẹ́ àjọ tẹ ọwọ́ wa ẹ̀dá kan jẹ́ àjọ tẹ ọwọ́ wa bismillahir rahmanir rahim Allahu akbar la kabira siwa jallat ma'amiduhu wa hadha sana هذه العباد إلى سنا إرفانه لولا تبدل ما تدى للسنا ملك الملوك وحكمه في خلقه ماد فلا حكم يرى للسواء وهو السلام فلم يزل متقدسا ذاتا ووصفا في كمال غناه سبحانه القدوس في حضرته عن كل ما لا ينبغي الأولى
حق رداء الكبرياء له فما أردى المنازع فيه ما أشكاه وهو الحفيظ لنا فليس يؤوده في أرضه إبصا ولا بالسماء وهو اللطيف لمن يشاء حقيقة من إبصه باللطف منه كفاه حسبي العليم بكوني حاليا كافيا في كل ما أرجوه أو أخشاه يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا ما كل ما نادى مضطر أجاب دعاء ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين تقولوا dákun Ọlọ́run ọpẹ́ làbídá masa ìgbà ọpẹ́ wa o dídọ́ kan mo wí débi báyìí nínú ọgbà mí náà mo ti mo ní ó yẹ ká dúpẹ́ ó yẹ ká dúpẹ́ àràǹsá atẹ́gùn fẹ́ ìdíjà kò gbé wa lọ ó yẹ ká àbí ó yẹ ká dúpẹ́ ni àwọn tábàwá ní kó yẹ ká dúpẹ́ ẹ̀dá kan ẹ̀dá déwájú bíi láàrin ìṣẹ́jú kan ká tó rándọ̀ ó yẹ ká dúpẹ́ ó yẹ ká dúpẹ́ àràǹsá atẹ́gùn fẹ́ ìdíjà kò gbé wa lọ ó yẹ ká dúpẹ́ ó yẹ ká dúpẹ́ ó yẹ ká dúpẹ́ àràǹsá atẹ́gùn fẹ́ ìdíjà kò gbé wa lọ ó yẹ ká dúpẹ́. Ọlọ́wọ́ wọ́n ṣàwọlá ọpẹ́ tí a dá yìí tẹnu ọpẹ́ wa òun náà aṣọ ọdún yìí mọ́kànlá ìṣàṣemọ fún wa ọ̀rẹ́ àti tóbi àgbà gbogbo etí tó gbọ́ mi pátá a ò lè máa sàlẹ̀ ọmọ aṣọ ọdún yìí pẹ̀lú ìdùnnú ọlọ́jà aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé wàlà àwòrán wàlà quwwata illa billahi al-aliyyil azim subhana rabbika رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على نبينا صلى الله عليه وسلم. Tekbir. Afa ẹdúró lórúkọ ilé MC Gaji àti MC Apala àwa náà dúpẹ́ táwa náà lè tà ẹ ṣeun bá mi ẹ ṣeun. Ẹ jẹ́ bá ẹ máa pàtó fún àfa àwọn àlejò.